ẹ̀yin tèmi tán bá ń sọ fún yín pọ́bọ orin wà everywhere ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má jiyàn sí fídíò yìí lọ fàáfàá ó tún fà á já. Incoming governor of Ogun State tí gbogbo wa mọ̀ sí Senator Adeola Yayi pẹ̀lú àwọn èèyàn wọn àtàwọn ìjọ wọn náà jọ ń ṣàpérò náà jọ ń fọ̀rọ̀ jomitoro ọ̀rọ̀ wọ́n wá wò pé orin wo ló básìkò tá a wà yìí mu orin wo gangan ló fit moment tá a wà yìí ó yẹ jẹ́ ká check ẹ̀ mọ́ ṣe gbórin Òṣùpá mọ́ ṣe gbé bọ́nu nìyẹn o náà bá ń kọ́ náà bá àfi bí pọ́njọ compose orin yẹn ni bàbá Adéọlá bá Yayi bá ń gbé bọ́dì ló ń jó sọ́tún jó sósì bí o mọ̀ pé mo orin Òṣùpá kọ tó báyìí o eléyìí lọ fáfá ó tún fàájà ẹ bá mi subscribe sí Àkọ́ TV ẹ jẹ́ ká jọ wò ó na ọmọ pa ó na ọmọ yè kò ní bàjẹ́. àwa máa lè yí o àwa náà lè yí o àwa máa lè yí o ọjọ́ yẹn bí àná máa lè o àwa máa lè yí o láàmú onírọ̀ pé ká lè là àwa máa lè yí o àwọn sáré pé kò lè dá àwa máa lè yí o ọ̀kan sáré pé kò bàjẹ́ àwa máa lè yí o ṣùgbọ́n Ọlọ́run lójú bọ̀lọ̀ àwa máa lè yí o adúgbò báwo ní láṣẹ ti rò kọ́ lórí nígbà èèyàn ṣe fọkàn sí fọmọ Ọlọ́run ló ṣe sí rẹ̀ ọwá ní ọ̀nà ìkúrú láàgbé gbà wọ́n bínú ọmọ Ọlọ́run ló jọ náà kó ìbò lè kú ó dòmù kú rẹ̀ tó rọ̀ ìbò lè dá. Rẹ mọ́ nítorí ọ̀rọ̀ mi, bàbá má ṣe dákẹ́. Májẹ̀kadù rẹ mọ́ nítorí ọ̀rọ̀ mi, bàbá má ṣe dákẹ́. Gbogbo ẹni tó jẹ́bi ilé mi, ìwọ mọ̀ wọ́n. Gbogbo ẹni tó wá ṣubú mi, ìwọ rí wọn. Ẹni tó bẹ̀rẹ̀ fún mi, Olúwa dáàbò fi wọ́n rí. Àwọn tó ń gégùn fún mi, Olúwa kékeré jìnnà sí. Èyí fún mi Ọlọ́run mi, ẹgbẹ́ gbogbo ẹ̀ ó. Èyí fún mi Ọlọ́run àwọn ọlọ́run. Káyọ̀lẹ́ mọ̀ pé ṣọ́wọ́ ẹ̀ máa ṣáàjì mí. Àwọn tó dára mi sórí kúndẹ̀ lẹ́gbọ̀n mi. Wọ́n sọ̀rọ̀ bàjẹ́ nígbà tó yẹ òkan dúpẹ́. Bàbá lókè dámì láàrin òkú ṣe tọ́. Ayé olùgbé dákùnjọ́ òkùnrin ju wọ lọ. Ojúlówó olórin làwa wà nínú aláré. Ojúlówó olórin làwa wà nínú aláré. Àti pé ká bá sọ lórin tó jó lórin tó jọjú lólórin. Olórin náà ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbáfẹ́ ó yẹ kó lè kọrin fàájì ìfàwọn tó gbáfẹ́ n tó Òṣùpá fi jọ́wọ́ orin kò yé ní pé tí bá ń kọ́ fún Jímì kò yé ní kíkọrin tó ti kọrí kò yẹ ṣọ́ọ̀mọ̀ genuine classic lórí wa tó bá rí wa bá ń bẹ̀ tested and trusted ìyẹn l'Òṣùpá fi jọ́wọ́ orin kò yẹ ní ṣé mọ̀ pé Mr. Fuji ló fò Òṣùpá jọba àwọn ayé gbọ́ inú gbogbo ayé nù sí tọ́lọ́tọ̀ rí ti ṣáàní bàbá kò ní sọ̀rọ̀ Sáyídì kókó jẹ ẹni máa jóyà òjò ló yẹ kó lè pẹ́ ní ìyẹn ló fi ní kí n jọba orin pé mò ń kọ jìnnà orí. Bàbá jọ fáyìrìn dábìrà lójú àwọn ọ̀tá gbangba dàbìrà lójú àwọn ọ̀tá akọ̀rọ̀ o. Gbogbo mi ti bá ti dé sẹ́yìn fìmíyàn kọ́ lè mọ̀ mi lógo gbangba jẹ́ kọ́ mọ̀ pé mi kì í ṣe ní kọ̀rọ̀ o. Láàrin gbogbo olójú Ọlọ́run dá sórílẹ̀ ohun mi kọ́ polongo mi káríkárí kó má sì bí tán ò ti dá mi mọ̀ o. Láàrin gbogbo ẹ̀dá tí Ọlọ́run dá tán ló dá ó là jẹ́ kọ́ mọ̀ pé ayọ̀fẹ́ rẹ lọ borí jẹ́ kọ́ mọ̀ pé títẹ̀ mi tún yàtọ̀ o. Dárájà tó ga ní wíńlá gbẹ̀mí sí yá rọ́bì jẹ́ kọ́ mọ̀ pé ayọ̀fẹ́ rẹ lọ borí tó fi mẹ́nìyàn bá wà lóòjọ́ nù àtẹ́bọ́lá jẹ́ kọ́ mọ̀ pé títẹ̀ mi tún yàtọ̀ o. Ló láwọn tó ń gbádùn fújì wa náà máa ń ṣe testimony sórí wa àwọn tó ń gbádùn fújì wa náà máa ń ṣe testimony sórí wa ó wá láwọn láàfíà lára wa àwọn jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ lára wa àwọn láàfíà lára wa àwọn jàǹfààní ọ̀pọ̀lọpọ̀ lára wa ìjàbọ̀ wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun re òun sáré pé ká má gòkè ká má lè ṣeun re ọ̀tá wọn sáré pé ká má gòkè ká má lè ṣeun bàbá òun sáré pé ká má gòkè ká má lè ṣeun re
wọ́n dètè síbẹ̀síbẹ̀ ń tọrọ kọ́nà bá wọ́n dètè síbẹ̀síbẹ̀ ń tọrọ kọ́nà bá bàbá ló gbé wa dókè tó ga jù wọ́n dáfù ní bàbá gbé wa dókè tó ga jù wọ́n ìjàbọ̀ jẹ́ ká celebrate ká jubilate ó yẹ ká lè appreciate bá ṣe bẹ̀rẹ̀ tá fi create